kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo máa ń ṣe tí gbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ti ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n máa ń yí nǹkan àti tí wọ́n tún máa ń ṣe ayédèrú nǹkan bákan náà. Àtíkù sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ̀nyí síta ní ìlú Minna lẹ́yìn ìpàdé alátìlẹkùnmọ́rí tí ó ṣe pẹ̀lú ààrẹ ológun tẹ́lẹ̀ rí ajagun-fẹ̀yìntì General Ibrahim Badamasi Babangida ní ilé rẹ̀. Ó tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa fífi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú tí ó ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ wípé wọ́n tàbùkù ètò ìjọba àwa-arawa ní orílẹ̀-èdè Nàìjíríà àti bíbu ẹnu àtẹ́ lu ètò ìlànà sísan owó orí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn eléyìí ló sọ bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ojú ọ̀nà agbègbè Ọkọ́ta Mile 12 ìpínlẹ̀ Èkó tí ó sì gba ẹ̀mí àwọn ènìyàn méjì tí àwọn mẹ́jọ mìíràn sì fi ara pa. Adarí fún ọ̀rọ̀ ìbáṣepọ̀ ará ìlú àti ti ẹ̀ka ìlanilọ́yẹ̀ iléeṣẹ́ alábòójútó ìpínlẹ̀ tí ó ń rí sí ètò ìrìnnà lójú pópó, Adébáyọ̀ Taofeek, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ìwé tí ó buwọ́lù ní ọjọ́ Ìṣẹ́gun. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ṣàlàyé wípé ohun tí ó fa ìjàmbá náà kò ju pé ọkọ̀ aládàáni kan tí ẹnìkan kò mọ̀ ló dédé wa ọkọ̀ rẹ̀ sẹ́yìn, èyí tí ọkọ̀ akérò kékeré tí ó ń ti ìrìn àjò bọ̀ pẹ̀lú eré àsápajúdé kò lè fa ìjánu ọkọ̀ rẹ̀ mọ́. Nígbà tí ó dé ibi tí ọkọ̀ aládàáni yìí ti ń wa ọkọ̀ rẹ̀ sẹ́yìn ni wọ́n kọlu ara wọn, èyí tí ó já sí pé kí ọkọ̀ akérò náà bẹ̀rẹ̀ sí ní pòyì títí ó fi gbiná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Ahmed Makarfi àti Sule Lamido, gómìnà ìpínlẹ̀ Jigawa, ní ọjọ́ Ìṣẹ́gun ni àwọn méjèèjì yìí ṣe ìpàdé alátìlẹkùnmọ́rí nínú ilé Makarfi ní ìpínlẹ̀ Kaduna, níbi tí wọ́n ti jìjọ ń wá ọ̀nà láti jẹ́ kí ìlàjà àti ìṣọ̀kan wáyé nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP). Àwọn àgbà òṣèlú méjèèjì yìí tún yan ọ̀rọ̀ ìpàdé tí wọ́n ṣe fún àwọn oníròyìn nígbà tí wọ́n parí ìpàdé náà. Wọ́n tún jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìgbésẹ̀ tí àwọn ń gbé yìí jẹ́ ìlàkàkà wọn láti tètè tún jẹ́ kí ohun gbogbo bọ̀ sípò nínú ẹgbẹ́ òṣèlú PDP kí ó tó di pé ètò ìdìbò gbogbogbò ọdún 2027 wáyé. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn wípé àkókò tí àwọn wà yìí kì í ṣe àkókò ìbínú, ìjà, gbọ́nmi-sí-omi-ò-tó, bí kò ṣe àkókò ìrẹraẹnisílẹ̀, ìdáríjì àti èyí tí ó yẹ kí gbogbo ọmọ ẹgbẹ́ máa fi tinútinú kó ara wọn mọ́ra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìpínlẹ̀ Enugu wà ní ìdákẹ́rọ́rọ́ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun nígbà tí wọ́n gba àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn láti oríṣiríṣi ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lálejò ti àṣálẹ́ ìbánikẹ́dùn èyí tí wọ́n ṣe fún olóògbé aṣòfin Okechukwu Eze, ẹni tí ó ń ṣojú ẹkùn àríwá Enugu títí ó fi papòdà ní ọjọ́ 18 oṣù kọkànlá November 18 ọdún 2025. Ìwé ìròyìn yìí ló ṣe àpèjúwe irú ènìyàn tí aṣòfin Okechukwu ń ṣe àti àwọn orúkọ ènìyàn tí ó làmìlaka tí wọ́n wá síbi ayẹyẹ alẹ́ ìbánikẹ́dùn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Defense Headquarters (DHQ) ti wá fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ báyìí wípé ẹgbẹ́ ọmọ ogun ti ilẹ̀ Amẹ́ríkà ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìfìdímúlẹ̀ ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ púpọ̀ díẹ̀ sẹ́yìn tí àwọn ènìyàn ti ń sọ nípa dídé tí àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà ti dé sí orílẹ̀-èdè yìí, tí àwọn olú iléeṣẹ́ ológun sì ń sẹ́ pé kò sí ohun tí ó jọ rárá. Ṣùgbọ́n ìfìdímúlẹ̀ ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn tí olórí ogun ti US ilẹ̀ Adúláwọ̀ General David Adamson sọ èròǹgbà rẹ̀ níbi ètò ìròyìn ló ti ṣojú abẹnìkò wípé àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà kékeré kan wà ní ilẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n kò sọ bí ẹgbẹ́ ọmọ ogun yìí ṣe pọ̀ tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ẹgbẹ́ àwọn ń lépa àwọn ọmọ ẹgbẹ́ tí kò dín ní mílíọ̀nù 14 jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti forúkọ sílẹ̀, èyí tí ó jẹ́ ara iṣẹ́ takuntakun tí àwọn ń ṣe fún gbígbòòrò àti mímú ẹgbẹ́ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alágbára gbòógì ní orílẹ̀-èdè Nàìjíríà.
ó sọ̀rọ̀ yìí jáde níbi ìpàdé àwọn olórí tí ó ṣe pàtàkì nínú ẹgbẹ́ èyí tí ó wáyé ní ilé èrò kakanfò tí ó wà ní Ring Road, Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ náà ni wọ́n ti yan àwọn olóyè fún ẹkùn kọ̀ọ̀kan àti àwọn olóyè àpapọ̀ láti ẹkùn kọ̀ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìjọba ìpínlẹ̀ Anambra ti sọ jáde síta wípé àwọn kò ní jẹ́ kí ó sú àwọn tí àwọn kò tún ní sinmi láti máa ṣe àyẹ̀wò ọjà ní gbogbo ọjọ́ Ajé láti máa rí i dájú pé àwọn ọlọ́jà ń ṣí ilé ìtajà wọn tí ètò kátàkárà sì ń wáyé nígbà gbogbo. Ṣùgbọ́n tí àwọn bá wá ṣalábàápàdé ilé ìtajà kankan tí ó wà ní títì pa, irú ilé ìtajà bẹ́ẹ̀ ni àwọn yóò wá tì pa pátápátá fúnra lára àwọn. Tí ẹni tí ó ní ilé ìtajà yìí kò ní ní àǹfààní láti tajà níbẹ̀ mọ́ rárá. Kọmíṣánná lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀, Dókítà Lọ Mẹ́fọ̀, ni ó sọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ This Day nígbà tí wọ́n ń wádìí ẹ̀sùn nípa pé àwọn ilé ìtajà kọ̀ọ̀kan wà ní títì pa ní ọjọ́ Ajé tí ó kọjá nínú ọjà Onitsha tí àwọn tí ó ní ilé ìtajà náà kọ̀ láti ṣí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé ìjàmbá iná ṣúyọ ní ọjọ́ Ìṣẹ́gun tí ó sì jó abala kan tí iléeṣẹ́ Opay èyí tí ó wà ní ojú òpópónà Akálà ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Dúkìá tí ó tó owó rọ̀gùnrọ̀gùn mílíọ̀nù náírà jóná àti pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí ti jẹ́ kí ìbẹ̀rù ohun ìbòjó mú ọ̀pọ̀lọpọ̀ olùgbé, ọlọ́kọ̀ àti àwọn oníṣòwò tí ó wà ní agbègbè náà. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ló ṣàlàyé wípé èéfín ẹ̀rọ amúnáwá ni àwọn ènìyàn kọ́kọ́ lérò pé òun ni, ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ wípé iléeṣẹ́ Opay ni ó dédé gbiná ni wọ́n tètè yára ké sí àwọn òṣìṣẹ́ panápaná. Nígbà tí wọ́n dé ní iná yìí tó rọlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ààrẹ Bọ́lá Tinubu ti fi orúkọ gómìnà ìpínlẹ̀ Kebbi tẹ́lẹ̀ rí Alhaji Usman Dankigari ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ láti fi òǹtẹ̀ lù ú gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ òkèèrè. Fífi orúkọ rẹ̀ yìí ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin lẹ́ẹ̀kejì yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n ti kọ́kọ́ fi ránṣẹ́ kí ó tó di wípé wọ́n yọ ọ́ kúrò nítorí ìfàǹfà tí ó wà lórí rẹ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Godswill Akpabio ka lẹ́tà rẹ̀ fún gbogbo àwọn asòfin lánàá òde yìí nígbà tí wọ́n ṣe ìpàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Amòfin Julius Abure, apá kan nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí òun darí rẹ̀, ti fi ẹ̀sùn kan igbákejì gómìnà ìpínlẹ̀ Abia Ikechukwu Emetu àti àwọn olóyè ẹgbẹ́ tí aṣòfin Nnamdi Usman darí wípé wọ́n ti lọ́ọ́ fi tipátipá já ilẹ̀kùn olú ilé-iṣẹ́ ẹgbẹ́ lápapọ̀ tí wọ́n sì wá gbà á fún ara wọn ní ọjọ́ Ìṣẹ́gun. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ Labour Party tí Abure ń darí rẹ̀, Obiora Ifor, ṣàlàyé ìgbésẹ̀ jíjà ilé ẹgbẹ́ àti dídá inú ilé ẹgbẹ́ rú jẹ́ ohun tí kò bá ojú mu rárá. Ó tún wá ṣàlàyé wípé ẹ̀ṣọ́ elétò ààbò tí ó wà nínú olú ilé-iṣẹ́ ẹgbẹ́ yìí sọ pé nǹkan bíi dédé agogo kan òru 1 a.m. ní ọjọ́ Ìṣẹ́gun ni àwọn jàǹdùkú yìí wá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fa pátákó atọ́ka ńlá ti ẹgbẹ́ àwọn lulẹ̀ tí wọ́n sì tún fi ti Nnamdi Usman rọ́pò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀wọ́ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.